ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa Yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù ọ̀wẹ̀wẹ̀ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé tí olúwa ní ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún. ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ti jáde kúrò lára Nàìjíríà kì í ṣe ara Nàìjíríà mọ́. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni. òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí Yorùbá Kingdom, Yorùbá Nation, Yorùbá Land, Yorùbá Country. Kò sí ìpínyà, kò dẹ̀ sí division ní ilẹ̀ Yorùbá under Democratic Republic of the Yorùbá DRY ni gbogbo wọn wà. olú ọlọ́run ayérayé o, ọlọ́run àwámárìdì, ọlọ́run àwọn ọmọ ogun, ọba tí ń jẹ́ mi ni èmi ni má ṣe bẹ̀rù. ó ní ẹ má ṣe bẹ̀rù. òun náà ó lóun lòun ní. òun náà bá ajá oníṣòwò kì yóò borí nítorí pé àtijúká òun ti ṣẹ́gun ayé fún wa. àwa képọ̀ wákàtí ọ̀wọ̀ yìí ẹ wá dìde togun-togun. ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó tó dá wa ní Yorùbá ní takọtabo sílẹ̀ Yorùbá, tó dá wa ní Yorùbá láti ìpìlẹ̀ ṣáyé wá, òun là ń ké pè. ó dandan kó dìde togun-togun tìjàtìjà, dìde nínú ìjì, dìde nínú agbára. gbogbo àwọn ìjọba agbésùnmọ̀mí tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ méjèèje tí wọ́n jókòó sípò tó yẹ kí àwọn aṣojú wa jókòó sí, olú ọlọ́run ayérayé fi inú àti àrá fi ṣí wọn nídìí, fi ìdààmú àti wàhálà fi ṣí wọn nídìí, fi ìjì ṣí wọn nídìí. dìde tógúntógún tìjàtìjà kó wá ṣí wọn nídìí, kó gbàgbà lọ́wọ́ wọn. ọlọ́run ayérayé ọwọ́ agbátẹ́ fi ń jóná gbé àwọn aṣojú wa bọ́ sípò ẹ̀tọ́ ní ìpínlẹ̀ méjèèjì. ó di dandan kó bẹ̀ sí máa ṣèjọba láwa àwa ọmọ Yorùbá lórí. ó di dandan, ó dẹ̀ ti dàṣẹ. èyí tí mo wé arọ gbọ́dọ̀ rọ mọ́nì nítorí dandan níta iṣẹ́, ó di dandan kó ṣẹ nítorí pé ẹ̀rọ ọlọ́run àṣẹ. apá képe gbogbo àlàkalẹ̀ tẹ gbélé màmá mú àlọ́wọ́, màmá wa Mọ́dúpẹ́ Abíọ́lá. gbogbo àlàkalẹ̀ náà làwọn ọmọ Yorùbá yóò máa tẹ̀lé, làwọn aṣojú yóò máa tẹ̀lé títayé. àwa bá ọlọ́run gágò dámájẹ̀mú, àbá ọlọ́dẹ olómìnira tí a tún dámájẹ̀mú, àbá ọlọ́run Yorùbá dámájẹ̀mú pé àlàkalẹ̀ náà làwọn máa tẹ̀lé títí ayé. àlàkalẹ̀ náà làwọn aṣojú wa yóò máa tẹ̀lé tí a rán níṣẹ́ pé kó máa ṣojú wa nílẹ̀ Yorùbá. òun ni wọ́n máa tẹ̀lé títí ayé, wọn ò ní yí padà sọ́tún àti sósì. òun ló máa tẹ̀lé títí ayé. ṣùgbọ́n tá a bá wá rí ẹnikẹ́ni tá a wá bínú obìnrin, bó ti ń kó pọ̀ nípa àtàgbára tó, afagbègbè bí ẹni tó bá lòun fẹ́ yí àlàkalẹ̀ náà tẹ gbélé màmá mọ́ àlọ́ òun fẹ́ yí padà. ìparun kò débà tilétilé tọ̀nà, kó parun tọmọtọmọ, kó parun tayátayá, kó parun tọkọtọkọ, kó ṣòfò dànù láì ṣàtúnṣe. lẹ́sẹ̀kẹsẹ̀ kí iná kó jó, lẹ́sẹ̀kẹsẹ̀ kí ìparun kò débà, lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹni ègbé, lẹ́sẹ̀kẹsẹ̀ kó dẹni ìpáyín kéke. ọlọ́run ayérayé képe ọ, gbogbo ibodè ẹnubodè tó wọlé Yorùbá, gbogbo ajẹ́gàba tí ń bẹ lẹ́nubodè tó wọlé Yorùbá, olúwa kọ̀nù ẹ̀ pẹ̀lú agbẹ̀tẹ̀ fi jọlọ́run. olúwa kọ̀nù ẹ̀ pẹ̀lú agbẹ̀tẹ̀ fi jọlọ́run. ẹ ṣí wọn nídìí, ẹ kọlù wọn pẹ̀lú agbẹ̀tẹ̀ fi jọlọ́run, ẹ ṣí wọn nídìí. ní ẹnubodè tó wọlé Yorùbá, olúwa lọ jọba níbẹ̀. ọlọ́run tó tẹ̀lé Yorùbá lọ jọba níbẹ̀. jẹ́ káwọn ẹ̀kọ́ mọ̀ pé èèyàn ṣáà ni àwọn kọ́ mọ̀ pé èèyàn ọlọ́run tó tẹ̀lé Yorùbá dó. olúwa wá gba gbogbogbò ní ẹnubodè tó wọlé Yorùbá. wá tún képe lẹ́ẹ̀kan ṣiṣẹ́. tá a bá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn tá a bínú fẹ́ gbẹ̀bí ẹ̀ tó bá lòun fẹ́ yí padà, àbóhun tó fẹ́ kó wa padà sí oko ẹrú, bó ti kó pọ̀ nípa àtàgbà tó, olúwa bá mi dànù sun lẹ́sẹ̀kẹsẹ̀.
òjò náà bá mi rọ́lé lórí lọ́ọ́lé ilé àtọ́nà ẹ̀ lórí ìpàdé kò débà tọmọtọmọ tajàtajà tẹbí tará ó dẹ̀ ti dàṣẹ ó ti dègún ó dèpè náà lórí bẹ́ẹ̀ ni yóò rí kò yí padà ó ti dàṣẹ àṣẹ ní tèdùmàrè. ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin àgbẹ̀ má ṣe gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni. ọ̀nà mìíràn láti pa àwa aláwọ̀ dúdú run ni. àìsàn oríṣiríṣi ni irúgbìn yìí yóò fà sí àgọ́ ara ẹni tó bá jẹ ẹ́. bẹ́ẹ̀ sì ni ẹni náà kò ní lè bí ọmọ mọ́. àti wípé ilẹ̀ tí wọ́n bá gbin irúgbìn yìí sí yóò di aṣálẹ̀ tí kò sì ní lè mú èso jáde mọ́. fún ìdí èyí ẹni tí ọwọ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá bá tẹ̀ ẹ̀sùn ìpànìyàn ni o. nítorí náà à ń rọ gbogbo ẹ̀yin indigenous Yoruba people IYP ti Democratic Republic of the Yoruba DRY wípé ibikíbi tí ẹ bá ti rí ẹni tí ó bá gba irúgbìn yìí tàbí ẹni tí ó fún wọn ẹ bá wa ya àwòrán wọn àti ẹni tó fún wọn àti ẹni tí ó gbà á. apànìyàn ni àwọn méjèèjì. ẹ tọ́jú àwọn irúgbìn àbáláyé tí ó wà lọ́wọ́ yín. IYP DRY TV, IYP DRY TV, IYP DRY TV. èyí ni ẹ̀rọ amóhùnmáwòrán ti òmìnira Yorùbá tiwantiwa èyí tí ẹ lè rí gbà láti orí Google Play Store sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nígbàkigbà tí ẹ bá fẹ́ máa gbọ́ tàbí wo ohun tí ń lọ ní orílẹ̀-èdè Yorùbá ẹ tàn án lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí ẹ sì máa wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá èyí tí a mú wá sí ojú ìwòran yín bí ẹ ti ń gbọ́ wa ní ketekete. ẹ ó máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan nípa ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé àti èyí tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè DRY IYP. lára àwọn ohun tá a ó máa fi hàn yín ní orí amóhùnmáwòrán wa ni ìjìnlẹ̀ ìtàn àdáyébá àṣà àti ìṣe Yorùbá. ẹ ó máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì láti ọ̀dọ̀ àwọn mídíà wa. ẹ ó máa gbọ́ láti ọ̀dọ̀ olórí adélé wa nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. ẹ ó sì tún máa gbọ́ láti ọ̀dọ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. ẹ kú ojú lọ́nà kí ẹ sì máa fetí sí wa. Ilẹ̀ Yorùbá ti dúró. ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. ìkọjá àyè gidi. lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ètò ìrìnnà ojú pópó. ajíniwò. pàṣípààrọ̀ ọmọ ọwọ́. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. ìròyìn kan gbé ìpinnu ìjọba agbésùmọ̀mí Nàìjíríà jáde nípa ìgbésẹ̀ wọn láti kọ́ ẹnu ibodè sí àwọn òpópónà márosẹ̀ ní ìlú wọn láti lè máa gba owó ọ̀nà lọ́wọ́ àwọn tó ń wakọ̀ kọjá níbẹ̀. bí kò bá ṣe pé wọ́n dárúkọ àwọn ìlú tó jẹ́ ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY mọ́ ara àwọn ìlú tí wọ́n sọ ọ̀rọ̀ náà kò bá má kàn wá nítorí bí ènìyàn bá ṣe fẹ́ ló ń ṣe lójúde ara rẹ̀ bí ó bá ti wù wọ́n ni kí wọ́n ṣe ní ìlú agbésùmọ̀mí Nàìjíríà kò kàn wá. kọ́kọ́rọ́ tó ba eyín ajá jẹ́ ni pé wọn kò dúró nílùú tiwọn a ò rán wọn ní iṣẹ́ lórí ọ̀nà wa bí a ti máa ṣe ọ̀nà wa àti àwọn ètò ìdàgbàsókè mìíràn wà nínú àlàkalẹ̀ ìṣèjọba tó wà lọ́wọ́ màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá. pàtàkì jùlọ ni pé ẹ kúrò lórí ilẹ̀ wa. àwọn ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yoruba People IYP ń lo àǹfààní yìí láti rán àwọn ìjọba agbésùmọ̀mí Nàìjíríà àti àwọn ọmọ iṣẹ́ wọn létí pé Olódùmarè ti lo màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá láti gba ilẹ̀ Yorùbá kúrò lára Nàìjíríà láti 20 oṣù Bélú 2022 nígbà tí a kéde òmìnira wa a sì ti di orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni ní ọjọ́ 12 oṣù Igbe 2024 nígbà tí a búra wọlé fún olórí ìjọba adelé wa bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ ìjọba wa sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. ìgbésẹ̀ ìjẹgàba àti ìgbésùmọ̀mí
tí apanilẹ́kúnjayé Nàìjíríà ń gbé lórí ilẹ̀ wa yìí lòdì sí òfin àgbáyé. Ẹ ó sì fojú ba ilé-ẹjọ́ ìwà ọ̀daràn àgbáyé láìpẹ́. Ìkìlọ̀ wá tún lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n pe ara wọn ní ọba tàbí ọ̀jọ̀gbọ́n àti ẹnikẹ́ni tí ó lè jẹ́ tó ń pe orílẹ̀-èdè Yorùbá mọ́ agbésùmọ̀mí Nàìjíríà kí wọ́n má tún kà wá mọ́ wọn mọ́, nítorí a kì í ṣe ara aríre-má-ṣe Nàìjíríà mọ́. Gbogbo ẹni tí ó bá darapọ̀ pẹ̀lú agbésùmọ̀mí Nàìjíríà láti fi agídí jẹ gàba lórí ilẹ̀ wa, tàbí tí wọ́n ń ka orílẹ̀-èdè wa pọ̀ mọ́ ìlú agbésùmọ̀mí yẹn ni yóò fojú winá òfin àgbáyé, nítorí ẹ̀ṣẹ̀ ni. Gbogbo irú ẹni bẹ́ẹ̀ á dé ilé-ẹjọ́ ọ̀daràn àgbáyé fún ìjìyà tó tọ́. Òjò ẹ̀sìn wọn ti ṣú, ó máa tó rọ̀ lé àwọn ọ̀tá wa lórí. Wọn kò ní rí ibi kankan farapamọ́ sí, nítorí ọjọ́ ti súnmọ́ tán tí àwọn ìjọba adélé wa máa gbàkóso gbogbo oríkò iléeṣẹ́ ìjọba wa káàkiri orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá (DRY). Orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, Democratic Republic of the Yorùbá (DRY). Ohun gbogbo ni ètò ti wà fún. Láti ọjọ́ 12 oṣù Igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún tí a ti ṣe ìbúra wọlé fún olórí adélé wa, bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́, ni àwọn adélé wa sì ti múṣẹ́ ṣe láti rí dájú pé orílẹ̀-èdè DRY di àpéwò tí àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé yóò sì máa wo àwòkọ́ṣe wa. Àpẹẹrẹ ni ètò ìrìnnà ojú pópó wa. Ìjọba DRY yóò rí dájú pé gbogbo àwọn ojú pópó ní ìlú àti ìgbèríko káàkiri ilẹ̀ Yorùbá ní ètò ìrìnnà ìgbàlódé yóò wà láti mú kó rọrùn fún àwọn awakọ̀ àti àwọn tó ń rìn ní ojú pópó. Ìyàtọ̀ yóò wà ní ojú òpópónà ti ọkọ̀, ti alùpùpù àti ti ẹlẹ́sẹ̀ yóò wà ní ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn àmì ìrìnnà ojú pópó náà yóò wà lóríṣiríṣi. Èyí yóò mú ìdènà bá jàǹbá ọkọ̀ ojú pópó àti súnkẹrẹ-fàkẹrẹ. Ẹnikẹ́ni tí kò bá ní ìwé àṣẹ ìwakọ̀ kò ní ẹ̀tọ́ láti wa ọkọ̀ ní orílẹ̀-èdè DRY. Bí bẹ́ẹ̀ kọ́, ẹni tí ọwọ́ ìjọba bá tẹ̀ yóò fimú kàtà òfin. Ìlú agbésùmọ̀mí Nàìjíríà tí ó ń fipá jẹ gàba lórí ilẹ̀ wa, Democratic Republic of the Yorùbá, láì ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin ní àgbáyé láti ṣe bẹ́ẹ̀, tí ó sì jẹ́ ìwà ọ̀daràn, ìwà ìkọlù orílẹ̀-èdè mìíràn, èyí tí ó jẹ́ orílẹ̀-èdè aṣèjọba rẹ̀ ní ti ara rẹ̀. Ìlú agbésùmọ̀mí Nàìjíríà jẹ́ ìlú tí ó ń jí ohun tí wọ́n bá ti gbọ́ pé màmá wa ìyáàfin Mọ́dúpẹ́-Onítìrí-Abíọ́lá sọ nípa ọ̀rọ̀ ṣíṣe ìlú tàbí ìgbésẹ̀ tí ó wà nínú ètò fún DRY. Wọ́n máa ń gbé irú ìgbésẹ̀ tí ó jọmọ́ èyí tí wọ́n gbọ́ pé DRY fẹ́ ṣe. Bẹ́ẹ̀ sì ni wọn ò mọ kúlẹ̀kúlẹ̀ tàbí àṣepé ìgbésẹ̀ náà. Èyí kò sì tu irun kankan lára dídádúró tí orílẹ̀-èdè wa ti dá dúró láti 20 oṣù Bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún, tí a sì ti bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni láti ọjọ́ 12 oṣù Igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún. Kò sí ohun tó lè yí padà láéláé. A ti jáde kúrò nínú aríre-má-ṣe Nàìjíríà, a kì í ṣe ara ajẹgàba Nàìjíríà mọ́. Yálà apanilẹ́kúnjayé Nàìjíríà fẹ́ tàbí ó kọ̀, ó máa kúrò lórí ilẹ̀ wa láìpẹ́. Èyí tí a tún gbọ́ tí agbésùmọ̀mí Nàìjíríà fẹ́ ṣe báyìí ni wípé kí àwọn àjòjì tí ó wà ní ìlú wọn ó máa gba káàdì ìdánimọ̀ ìlú wọn ọ̀hún. Èyí dàbí ìgbà tí ẹni tí kò mọ ìdáhùn sí ìbéèrè bá ń jí iṣẹ́ ẹlòmíràn wò, tí ó sì ń kọ ìdáhùn ti ẹlòmíràn sílẹ̀ láì mọ ìbéèrè tí ó fa ìdáhùn ọ̀hún pàápàá. Ṣebí ní ìgbà díẹ̀ sẹ́yìn báyìí ni màmá wa sọ pé a máa ní ìdánimọ̀ tí a pè ní Indigenous Yoruba Identification Number (IYIN) àti èyí tí a pè ní Citizen Identification Number (CIN),
tí aláìnílàákàyè Nàìjíríà kò mọ ìdí tàbí ìtumọ̀ ìdánimọ̀ wọ̀nyí, tí wọ́n kàn ṣáà gbọ́ lérèfèé tí àwọn náà ń sọ pé kí àwọn àjòjì tí ó wà láàrin wọn máa ní ìdánimọ̀ Nàìjíríà. Wọn ò kúkú mọ ohun tó wà nínú àlàkalẹ̀ ètò ìṣèjọba DRY. Àgbésùmọ̀mí Nàìjíríà rò pé ó lè máa ṣe ohun tí ẹ bá ti rí tẹ́ gbọ́ lẹ́nu màmá wa. Ohun tí ẹ bá gbọ́ lẹ́nu MOA kò tó ìdá kan ohun tí wọn ò sọ síta. Kúrò lórí ilẹ̀ Democratic Republic of the Yoruba DRY. Ò ń dá ọ̀ràn lábẹ́ òfin àgbáyé ni pẹ̀lú bí ó ṣe ń ṣe tó ń jẹ gàba lórí ilẹ̀ wa. Ó sì máa kábàámọ̀ láìpẹ́ jọjọ. Ó ti dójú ẹ̀ báyìí, ó sì gba omijé lójú ẹni tó bá mọ iyì ọmọ. Yorùbá bọ̀ ò, wọ́n ní ọmọ ní iyì, ọmọ ní jẹ́, ọmọ lèrè, ọmọ láṣọ, ọmọ lálẹ́. Ṣùgbọ́n nínú fọ́nrán kan tí a rí lórí ayélujára, ọmọ ọwọ́ oṣù 5 ti wá di ohun tí a fi ń ṣe pàṣípààrọ̀ fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti ìgbàlódé Android. Nínú fọ́nrán yìí láti rí abiyamọ kan tó sọ̀rọ̀ pé òun fẹ́ fi ọmọ òun ọmọ oṣù 5 ṣe pàṣípààrọ̀ fún fóònù, aṣọ, bàtà àti owó. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn, orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, níbi tí ìjọba agbésùmọ̀mí Nàìjíríà ń fipá jẹ gàba lé lórí. Wọ́n bi í léèrè pé kí ló máa wá ṣẹlẹ̀ sí ọmọ náà. Ó dáhùn pé òun kò ní bojú wẹ̀yìn mọ́ láti wá gba ọmọ náà láéláé. Àwọn tó ń bá a sọ̀rọ̀ sì sọ pé kò burú, hábà. Kí ni ká ti wá sọ sí irú èyí, ẹ̀yin abiyamọ òtítọ́ lọ́kùnrin lóbìnrin? Ọ̀rọ̀ kàyéfì rèé o, nítorí pé èyí ṣẹlẹ̀ ní ilẹ̀ Democratic Republic of the Yoruba DRY ló fi jẹ wá lógún. Ọ̀rọ̀ tó bani nínú jẹ́ gbáà ni. Ara àbájáde ìjẹgàba àwọn gómìnà agbésùmọ̀mí Nàìjíríà tí wọ́n ń jẹgàba lórí ilẹ̀ wa DRY nìyí. Kò ṣe bẹ́ẹ̀, irú ìwà apanilẹ́kún yìí kò lè wáyé. Abiyamọ náà ti rò ó pin débi pé ọ̀rọ̀ náà yọrí sí àrùn ọpọlọ fún un, ló wá gbé ọmọ oṣù 5 lọ ṣe pàṣípààrọ̀ fún fóònù, aṣọ àti bàtà. Ó lé kéńkà o. Ẹ̀yin aríremáṣe agbésùmọ̀mí gómìnà Nàìjíríà 6 tí ó jẹ gàba lórí ilẹ̀ Democratic Republic of the Yoruba DRY, ọ̀dájú ni yín o. Ẹ fi agídí tó máa kó bá yín dúró lórí ilẹ̀ DRY. Dídúró yín síbi tí kì í ṣe tiyín ń pa àwọn ará ìlú lẹ́kún ni. Ìyà ló jẹ́ fún àwọn ọmọ aládé, ọmọ ológo tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ bùkún lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn àlùmọ́nì lóríṣiríṣi. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ mọ̀ pé ara nǹkan tí màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá tẹnumọ́ rèé o, tí wọ́n ké tantan tí wọ́n sì pàrọwà fún wa pé kí a tètè ṣe ohun tí a ní ṣe o nígbà náà lọ́hùn-ún. Ṣé kò bani nínú jẹ́ pé à ń fi ojú rí nǹkan báyìí? A wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá dìde ní àsìkò yìí àti déédéé ìwòyí tí wọ́n jà fitafita fún òmìnira àwa ọmọ aládé, ọmọ ológo Indigenous Yoruba People IYP ti DRY. Èyí ló fún wa ní ìrètí ọjọ́ ọ̀la tó dára, àsìkò ìmúra fún ayọ̀, abara tíntín àti ijó gbogbo àwa ọmọ Democratic Republic of the Yoruba DRY ti dé o, láṣẹ Èdùmàrè. A dúpẹ́ lọ́wọ́ màmá wa MOA tí wọn ò fi wá ṣe pàṣípààrọ̀. Wàyí o, a fi ohun ìkìlọ̀ ránṣẹ́ sí gbogbo ẹ̀yin gómìnà agbésùmọ̀mí Nàìjíríà tí ẹ̀ ń jẹ gàba lórí ilẹ̀ DRY: Sanwó-Olú Jídé, Dàpọ̀ Abíọ́dún, Oyèbánjí, Adélékè Ayédatiwa, Abdulrasaq, Ṣèyí Mákindé àti Òdodo pé kí ẹ kúrò ní ilé-iṣẹ́ ìjọba DRY. Àwa ọmọ ìbílẹ̀ ti dé. Àkíyèsí pàtàkì fún gbogbo àwa ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People IYP. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé màmá wa olóyè ìyáàfin Modúpẹ́ọlá Onítìrí-Abíọ́lá bí wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun láì wẹ̀yìn wò láàárọ̀
lọ́sàn-án àti lálẹ́ fún ìran Yorùbá kí ìgbáyé gbádùn kí ó lè dé bá gbogbo wa lápapọ̀ fún ìran wa ilẹ̀ baba ńlá wa kí a bàa lè wà ní òmìnira láìsí lóko ẹrú mọ́. Nítorí náà ẹ jẹ́ kí gbogbo àwa ọmọ aládé kí a dìde. A nílò gbogbo àwa ọmọ Yorùbá ní oríṣiríṣi ẹ̀ka. Ẹ jẹ́ ká parapọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba adelé wa kí a jìjọ gbé ilẹ̀ Yorùbá wa lárugẹ kí iṣẹ́ rere náà lè máa tẹ̀síwájú. Nítorí náà gbogbo àwa tí a mọ̀ nípa kíkọ èdè Yorùbá tàbí tí ẹ sì lè ka Yorùbá dáradára, tàbí àwa tí a mọ̀ nípa ṣíṣe àtúnṣe lórí èyí tí wọ́n ti kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìyẹn tí a mọ̀ sí editing tàbí graphic design àti video editing, ẹ jọ̀wọ́ a nílò yín, gbogbo yín pátápátá ni a nílò. A nílò gbogbo ọmọ Yorùbá ní oríṣiríṣi ẹ̀ka látàrí ìpele tí iṣẹ́ DRY dé lọ́wọ́lọ́wọ́ báyìí. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a kàn sí àwọn òǹkà nọ́mbà wọ̀nyí: +44 75 03 28 30 50 tàbí +234 904 480 42 33 tàbí +27 74 063 80 95. Ẹ jẹ́ kí a ṣiṣẹ́ fún ilẹ̀ baba ńlá wa. Ẹ jẹ́ kí a mọ̀ wípé eléyìí kì í ṣe iṣẹ́ olówódé o, ṣùgbọ́n fún ìfara ẹni jì. Fún ìran wa ni eléyìí wà fún. Àwa tí ààyè bá wà fún láti ṣiṣẹ́ fún ilẹ̀ àjogúnbá wa. Lẹ́ẹ̀kan sí i, ẹ jẹ́ kí a gbọ́ àwọn òǹkà nọ́mbà náà: +44 75 03 28 30 50 tàbí +234 904 480 42 33 tàbí +27 74 063 80 95. Àwọn nọ́mbà náà tí a gbọ́ yìí, a lè pè sí àwọn nọ́mbà náà tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i. Ilẹ̀ Yorùbá gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. IYP DRY TV, IYP DRY TV, IYP DRY TV. Èyí ni ẹ̀rọ amóhùnmáwòrán ti òmìnira Yorùbá tiwantiwa, èyí tí ẹ lè rí gbà láti orí Google Play Store sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. Nígbàkigbà tí ẹ bá fẹ́ máa gbọ́ tàbí wo ohun tí ń lọ ní orílẹ̀-èdè Yorùbá, ẹ tàn án lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí ẹ sì máa wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, èyí tí a mú wá sí ojú ìwòran yín bí ẹ ti ń gbọ́ wa ní ketekete. Ẹ ó máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan nípa ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé àti èyí tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè DRY IYP. Lára àwọn ohun tá ó máa fi hàn yín ní orí amóhùnmáwòrán wa ni ìjìnlẹ̀ ìtàn àdáyébá, àṣà àti ìṣe Yorùbá. Ẹ ó máa gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì láti ọ̀dọ̀ àwọn mídíà wa. Ẹ ó máa gbọ́ láti ọ̀dọ̀ olórí adelé wa nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ ó sì tún máa gbọ́ láti ọ̀dọ̀ màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá nígbàkigbà tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀. Ẹ kú ojú lọ́nà kí ẹ sì máa fetí sí wa. Ilẹ̀ Yorùbá ti dúró. Kí a tó máa lọ, kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìkọjá àyè gidi. Lábẹ́ àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ohun tí a gbé yẹ̀wò lónìí ni ètò ìrìnnà ojú pópó. Ajíniwò. Pàṣípààrọ̀ ọmọ ọwọ́. Ẹ kú ìkàlẹ̀, ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa. Ìròyìn Yorùbá.